ara mi mo ti bàlágà mo sì ti fẹ́ lọ́kọ mi ò fẹ́ ṣìyàn kí n tó léyàn ṣe mọ̀ wípé gbèrò ọkùnrin tí ipò ọkọ ni mo fẹ́ kọ́lọ́hún kó yàn fún mi ní kókókó sàlámù aláìkùm ẹkú dédé ìwòye òun ṣe lálàáfíà ni mo bá yan ṣé mo bá Sọ́fíà nílé wọ́n ti ní ẹfún wa níyàwó wọ́n mọ́lá ibẹ̀ léon lọ́lá ní ilé wa tó fẹ́ darapọ̀ mọ́ ọkọ ni mo fẹ́ aṣínà ńlá ni mo rántí ìgbà tọkọ ni mo fẹ́ jáde ńgbà yẹn mo sì ń gbé ní family house mi ò lè bọ́ta mọ́ nígbà tí ọkọ ni mo fẹ́ tọ́lọ̀ báríkẹ̀ ní mo ṣe mi ò lè rìn ládùúgbò mọ́ ìdájí ni mo sá kúrò níbi tí mò ń gbé lọ síbòmí tí ò ṣèrò níbi tí Ọlọ́run fa àlùbáríkà sí tó fi àlùbáríkà sí èmi kọ́ ni mo rí lè ní ọkọ ni mo fẹ́ bẹ́ẹ̀ni àpéjọpọ̀ àwọn àgbààgbà lónìí àwọn bàbá tó jẹ́ bàbá fún mi ṣé tó gbé lórin àbí tó jẹ́ mákẹ́tà wọn ń ṣe olórin àwọn náà ní so ìṣàwọn tí wọn bá kọ nǹkan wàá mú ẹni tí charisma ẹ gbé ẹ̀yà pẹ̀lú dìbẹ́tì tún wáyé o àwọn nọ́mà kò sí àwọn kan máa fẹ́ takò nǹkan yẹn pé ẹ má jẹ́ àgbẹ̀ ẹni ká lọ pé àwọn tí ayé ti mọ̀ tó máa ṣùgbọ́n bọ́ ṣe ń lọ tó ń bọ̀ náà wọ́n ń bá kinní yẹn ń bẹ̀ pé alẹ́ ní gangan náà ni ó máa wà ń bẹ̀ so inú ilé yẹn náà dẹ̀ ni mo wà tí mo ti ń ṣọmọ fún wọn ń bẹ̀ nígbà náà mo ṣe ń ṣọmọ fún wọn bẹ̀ náà dé sí i o so bẹ́ẹ̀ wá pè mí yẹn pọkọ ni mo fẹ́ yá ẹ ṣáàjà lọ challenges pọ̀ náà láàrin ṣe ó pọ̀ tó débi pé mi àti ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ìjà tún padà ń ṣẹlẹ̀ àbí wọ́n fẹ́ kó wà ń bẹ̀ ni ṣùgbọ́n alhamdulillah èmi náà ni mo padà ṣe tí Ọlọ́run dẹ̀ ni pé kò fi àlùbá bó fi gba àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ Sheikh Alhaji Muri bàbá ń Bariga àbá mi ní gbókùn yín láíláí àwọn náà ní bẹ́ẹ̀ àwọn náà dúró tì mí ra ọmọ mi ní kọ̀ọ̀kan gbọdọ̀ ṣe òun ó ṣe dúpẹ́ lọ́wọ́ yín o bàbá ń Bariga Ọlọ́run àbá wa pẹ̀lú bẹ́ẹ̀ èyí kì í sáré ibẹ̀ yẹn kò sí inú ètò ṣùgbọ́n màá mú ọ ní ètò kí ni mo tó wà so special about this ṣé Muri ń Bariga yìí Saoty dúpẹ́ Saoty kì í Òṣùpá náà ó súnmọ́ Bariga dáadáa then Sofia náà tún dé tún gbà bàbá Bariga yìí ẹni àbáríkà what makes this man different. torí aṣọ wa ní ilẹ̀ Yorùbá Muri ń Bariga aṣọ wa ní ilẹ̀ Yorùbá aṣọ wa ni èmi ò àfọwọ́ Muri is an exceptional man and bí mo tẹ́lẹ̀ mú àfọwọ́ Muri sí o tàbá kọ oríire mú ẹ o tó ipa ti kọ oríire mú wà ní kádàrá ẹ o ò lè dọ́dọ̀ àfọwọ́ Muri kó wá ló fẹ́ máa ṣe mí lé lórí oríire tọ́lọ̀ nǹkan mọ́ ẹ bó jẹ́ lẹ́rọ̀ tí tó bá wá fẹ́ gbà lẹ́rọ̀ láti ṣe oríire lọ́dọ̀ àfọwọ́ Muri Bariga wàá gbà ní èlé torí àfọwọ́ Muri máa tún máa bá ẹ jà lórí oríire tó fẹ́ ṣe pa olóògbé ṣe oríire lónìí gan rẹ o. tí mo fi wà exceptional nìyẹn. then after okay. Ọlọ́run dá ẹ níyàn nítorí ọbẹ̀ mo kọ yẹn fún ọ ó dá ẹ lómi nítorí iná ó dá ẹ ní ìmọ́lẹ̀ nítorí òkùnkùn ìmọ́lẹ̀ ní àdíó òkùnkùn tí wàá bìgbà lọ bó ní ẹsẹ̀ bá lóhun òfin gbá mọ́ ṣé yìí tó ti fi sílẹ̀ ṣó lè já sí parun ni abẹ́lẹ̀ ta ṣe kò lóhun òfin gbá mọ́ o aládìyẹ wà níbẹ̀ dìgbì ní òhà bàbá mi ò sì ní jábọ́ láéláé mo fi yẹ kí àfà Muri Bariga. Assalamu alaikum gbogbo jọmọ́ dúkà o akínyìn lọkùnrin lóbìnrin nínú sílámù ṣe dáadáa lábáyé o àgbékẹ́kí o Sọ́fíàtù ló ń kí gbogbo wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Absalom Ọlọ́run àbá ń dúpẹ́ fún yín o Sofia yín rèé o ó sì dánmọ́ o Ọlọ́run gbogbo iṣẹ́ ṣe yín Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan bẹ́ẹ̀ ṣe gbà mí nígbà yẹn gbogbo àtẹ̀yìn náà bá ń pe Ọlọ́run ní mọ̀ jẹ́ yín agbára àdúrà tí mo máa ń ṣe fún yín ní kọ̀kọ̀ náà tó jẹ́ ní ti dáadáa Ọlọ́run àjò gbà túbọ̀ gbà lórí yín because wọ́n jẹ́ kó rọ̀ mí lọ́rùn ìdààmú ọ̀la ṣé fífẹ́ wà ń bẹ̀ ni kò sí fífẹ́ ń bẹ̀
ó sì gbà yín tọwọ́ tẹsẹ̀. tọwọ́ tẹsẹ̀ mú káàárẹ̀ ìná mú mi dọ́dọ̀ wọn. Allah akbar. dọ́tọ́ dẹ̀ tí mú mi dọ́dọ̀ Salom ọmọ Afọláyan ọdún yẹn ni mi ti dààmú. ìlú Amẹ́ríkà mi kí n sọ pé sábàbí ni torí kì í ṣe nǹkan tí mo palẹ̀ mọ́ tọ́ ni mo lọ ṣe and alhamdulillah I was able to run the show for like 11 states. L'Amẹ́ríkà nígbà tí mo lọ den ní 2017 or 18 so mo padà wálé so ìgbà tí mo padà wálé ni mo detect pé mo ti taken so I decided to first fruit ni no the second one. Perfect. So ìgbà tí mo di pé mo ti taken ni mo pé mo ṣì ní visa lọ́wọ́ wọ́n tún wá pè mí láti Amẹ́ríkà pé show mi tún ti wà nílẹ̀ pé àwọn tó fẹ́ ṣe show wọ́n máa ti taken mi nílé wa ọmọ láéláé mo gbọ́dọ̀ wá sí bàbá ọ̀la ṣe wọ́n máa ní kò sí wàhálà pé gbàgbé pé working kíní ni mo ní so I'm good mo ṣe tún di báàgì nìyẹn mo ṣe lọ nìyẹn so bàtà máa fi ṣe show yẹn tán mo weak sọ mi ní strength láti lè sọ pé mo fẹ́ fly wọn dẹ̀ ní gbé mi náà bí mo ṣe wà yẹn báyìí ni COVID wọlé so COVID yẹn ló wá ẹ̀sọ́ yín dèrò Amẹ́ríkà bí ọdún méjì ní COVID yẹn gbà lọ́wọ́ gbogbo ayé tí kò sí anything tó ń function so nǹkan tó stop mi síbẹ̀ nìyẹn. so kádàrá ni nígbà tó wá dá yín gbogbo síbẹ̀ yẹn then your musical career ẹ̀rù ni mo máa ń pàkíyèsí ní fílẹ̀ léyìí bóòlù mi fẹ́ ṣe é ṣé màá lè padà sí ìdíkíní ṣá. wàhálà yẹn pọ̀ kò síbi tí kìnìún yẹn ti wá jọ̀dọ̀ àwọn fáǹsì lọ at least per day mo receive ó kéré jù ní text message lórí àwọn social media mi á tó 300. ṣé ẹ̀kọ́ ni mọ́ ni àgbúrò yìí mọ́ ni kí ló ṣẹlẹ̀. Our favourite I miss you the energy the vibe the vibe the kinikan music is not here you are not here you are there ìgbà tó yá ni mo meet gbogbo messages mi because it's a lot. ó máa ń jẹ́ kí n máa mi náà máa feel ẹ pé àbí kò dẹ̀ sọ́nù. Wow. But alhamdulillah. So after COVID kí ló wá ṣẹlẹ̀. After COVID tí mo wá fẹ́ máa bọ̀ nílé time ìgbà yẹn mo ti ń ṣe àwọn nǹkan kan níbẹ̀ ṣẹ́gẹ̀t so mo tún ti ní oyún kejì níbẹ̀ so I was like àgbà bímọ so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní lọ school nìyẹn ó dà pé there is something tí Ọlọ́run fẹ́ fàyọ nínú bíbá yìí tí mo fi wá stock sí bíbá yìí so that was when I started my course. To be so dẹ̀ rọrùn pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. Ó le. Wow. Ó le tí máa sọ pé nǹkan le trust me ó le gan. Àwọn aráàlú ìbọn ni trust me. Trust me yeah you trust me when I tell you something trust me. Wọ́n mọ tán sọ ni because normal ọmọ kan gan tí mo bí àwọn èèyàn lọ bá mi tọ́ ká máa ti sọ méjì mi ṣeré. Pẹ̀lú schooling everything kò dẹ̀ sí helper carry your load ni abroad because everybody is hustling to get their bills paid so it's a lot but alhamdulillah we don't look like what we've been through. nínú ẹ̀ náà bí wàá lórí wà ẹ múlẹ̀ ni abẹ tó di mẹ́rin náà ní ẹ̀rù. ní kí ni ẹ wà. orin mo múlẹ̀ náà ni because ibẹ̀ yẹn náà máa ń gbé show fún mi. ẹ̀sẹ̀ ń. yes máa ń lọ show. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó. lónìí ọ̀dọ̀ gbajúgbajà olórin ìsìláàmù náà ni àwa tẹ̀wọ́n àwáyà Sofia Iyankaola ọdọ̀ àbókìtì náà ti pẹ́ra ọ̀yọ́ pápá ibi tí wọ́n wà ilé ti di ilé ọ̀hún wọn bẹ̀rẹ̀ Amẹ́ríkà wọn bẹ̀rẹ̀ Nàìjíríà Amẹ́ríkà làwọn wáyò àtúwà Nàìjíríà náà tó ẹyẹ ọ̀rẹ́ fi apá kan fún méjì náà ni àjọmọ́ mú kọ́ra wọn láti lè owó experience wọn níbi wọn ti ń bọ̀ lọ́nà bàrẹ́kìsì ní ohun tí sẹ́yìn dápò wọn lọ́ba tó dáa mọ̀ pé wá sí Nàìjíríà wọn ò gbọ́dọ̀ wá bí pọ́nmọ́ tó ń nǹkan gidi kan mọ́lẹ̀ lọ salamu alaikum alájà. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ mọ̀ káàbọ̀ sí Nàìjíríà. asalamu aleykum gbogbo jọmọ dúkà o
akínyìn lọkùnrin lóbìnrin nínú sílámù ṣe dáadáa lábáyìn o àgbékẹ́ńkì o sọ́fì àdùn ló ń kí gbogbo wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. òun náà ni Allahu Akbar kabira. Ẹgbẹ́ bí ká torí àwọn tí wọ́n máa wòye nígbà àkọ́kọ́ ká máa rí nígbà àkọ́kọ́ lórí ìkànnì wa yìí, ẹ jẹ́ kí a lọ sí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ gan. This music bó lẹ ṣe kó Ìlera Bọ́lá ni àbí àwọn èèyàn ń kọ́ ládùúgbò ìbí náà bá wọn kọ́ àbí sáré àkànni ẹ darapọ̀ mọ́ tí ẹ fi ṣàwárí ẹ̀bùn tọ́lọ̀ fún yín. Mo ti bẹ̀rẹ̀ ó tó jọ́ mẹ́ta o. Kì í ṣàánú ni mo bẹ̀rẹ̀, ìjẹta ni mo ti bẹ̀rẹ̀. Ìjẹta ni. Bẹ́ẹ̀ ni. Wow. So mo lè sọ pé mo bá ń lé mo dẹ̀ lè ní abínibí náà ni because nígbà yẹn tí mo wà ní mọ́dúrásà tàbá fẹ́ ṣe bóyá cultural something nílé kí ó bẹ̀rẹ̀ èmi máa ń lead wọn ní ti orin. So ìgbà tí mo dẹ̀ wá ní school náà I was like assembly prefect ní ọjọ́ Jumat Islamic prefect. So mi máa ń lead the Quran ní assembly ní every Friday. So àti bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ kó tó di pé àwa padà já gbangba alhamdulillah. Alhamdulillah. So professionally like how many years now tẹ́ bá ní kẹ́ kà ló ń kà. Tẹ́ bá ní kẹ́ kà nísìnyí àti wọ́n bí 26. Wow. Ẹ ti ṣe eléyìí bọ̀. Rẹ́kọ̀dù mélòó wà ní ló ti kún? Rẹ́kọ̀dù tí mo ti ṣe before ká tó já gbangba yẹn máa tó bí 5. Wow. Bọ̀ nígbà tí ó di pé ìrànà yẹn tàn náà tó bí a mo ṣe bí 6. Olúwa ni lánàá yẹn wá tàn nílé lóko lájú Yankaola Sofia Yankaola ọdún wo ni? 2012. Because mo ṣe hajj ní 2010. Wow. So mo rántí pípa tí mo dé láti hajj ní ló tàn. Ó jẹ́ tọrọ Mẹ́kà ni àbọ́lọ́nkọ ni ó kàn rí bẹ́ẹ̀. Ló gbé àpapọ̀ ní ìgbà yẹn ní 2012. Tabawo 2012 sísìn bí 14 years máa ní ẹ̀rẹ̀ yẹn tí ń ṣe kí ní wọ́n bí 26 years right? So a jẹ́ pé tabawo 14.26 gbogbo bí forí lọ́pẹ̀ yìí tó dẹ̀ rọrùn ṣá. Kò rọrùn o. Bàbá fóbìnrin ńkọ́? Ó le gan. Wow. Ó le. Àìmọye yìí tá a máa bẹ̀bẹ̀, àìmọye yìí tí a máa kàbùkù wálé, àìmọye yìí tá a ti rẹ̀wẹ̀sì gan máa dé láàrin ọ̀nà méjì tàbí ká padà sílé ni. Ó dẹ̀ jẹ́ à lọ ìtẹ̀ǹta bá ń bẹ̀ náà láfaramọ́ ló fi jẹ́ pé dèní gbogbo àpọ́nlé tí àwọn èèyàn ń fún mi nídìí iṣẹ́ orin yẹn èmi sábà rí bí nǹkan kan torí pé àníyàn tí mo dà láti ilẹ̀ ni pé àbùkù tó bá ti palẹ̀ mọ́ àbùkù kúrò lé tó bá fún ẹ lápọ́nlé yẹn plus ló máa jẹ́. So mi ni pé mo fẹ́ débi kankan ṣàpọ́n mi lé torí tí wọ́n bá pọ́n ẹ lé ń bẹ̀ ó máa wà disappointed. So èyí ni pé láti lẹ́yìn pé ẹ ṣáàjà lọ àwọn afáyẹn lè jà kọrin àwọn lágbájá lè jà lùlù wọ́n dẹ̀ lè má jà lùlù àwọn la máa ń bá kúrò ní ilé but alhamdulilayi. àwọn parents kọ́mọ tó lè fẹ́ gbígbá orin àbọ̀fẹ́ ṣe theatre ó ní wọ́n ṣe máa ń àwọn yóò fẹ́ kó ṣe lóyún kó ṣe lọ́ọ̀ ní o kó di lọ́ọ̀yà mo fẹ́ kó ṣe dókítà kó di dókítà kí ni wọ́n fẹ́ ń gbà yẹn ṣọ́ọ̀ṣì faramọ́ tó fọwọ́ sí. wọ́n fọwọ́ sí o. mo support rárá. torí pé normal láti ilẹ̀ ni mo ti wà brilliant kí wọ́n tó lè jẹ́ prefect ní school. So dókítà gangan ni mo fẹ́ fi ṣiṣẹ́ ṣe tí mo ní ní ambition pé mo fẹ́ ṣe. bọ́gbà tó wá di pé mo wá gbégbá orin wàhálà yẹn pọ̀ gan ni. bàbá mi ò fẹ́ ni àbí ìyá máa méjì. yarí mi ò pé láyé kò ní kọrin nínú ẹni tí mò ń tẹ̀lé kọrin gbà yẹn gan wọ́n padà ó fẹ́ dọ̀rọ̀ station tó fẹ́ dọ̀rọ̀ ọlọ́pàá ní pé ọmọ mi ò lè tẹ̀lé lórí iṣẹ́ kíní gangan bẹ́ẹ̀ so but you know doctor tí mo wá sọ pé mo fẹ́ ṣe ń gbà yẹn náà mo ti wá padà di nọ́ọ̀sì yẹn báyìí nígbà tí mo wá change tí mo rìnrìn àjò Amẹ́ríkà lọ́hùn-ún àádọ́rẹ́ náà pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ta wọn lè ń tẹ̀lé ń gbà wọn àdúgbò tẹ́kọ̀ òjò lórí tẹ́wọ́ wọn ṣe ń bá kọ̀ fún ìdàdó òun kọ́ pé bọ́ọ̀sì mọ̀ wí bọ́ọ̀sì mọ̀ wí. Because orin ni máa ń kọ láti ilẹ̀ tí mo ti dìde so bọ̀ mo wá like azikiri so mo wá gbúrò ẹni yẹn ní Mushin nígbà yẹn so mo lọ síbẹ̀ pé kó wá kọ́ mi ní kàsídà so àtìgbà yẹn ni mo ti ń kọ́ kàsídà kò ń ṣe pé ẹnìyẹn ló kọ́ mi bí mo ṣe fẹ́ ṣe but ṣe mo kí n fẹ́ mú nǹkan mi náà mọ̀ kó lè dùn dáadáa bẹ́ẹ̀ ni. Wow. Then ọmọ sọ nípa yìí mákẹ́tà pé ò bá àmọ́ kọ́ ò bá àmọ́ wí kó mọ́ sójú bẹ́ẹ̀ lọ mákẹ́tà náà nípa tó máa kó nínú ayé àwọn sponsors musical promoters
bó lẹ ṣe rí nígbà yóò ṣáà ọrùn àbí. ó rọ̀ mí lọ́rùn. Really? Wàláhì ta ló ń tọ̀ ọ̀hún. ó rọ̀ mí lọ́rùn. Epsilon.